bàbá Ìjẹ̀ṣà jáde lẹ́wọ̀n kò tó ń tà ń yọ̀ sí o. Princess ló fohùn léde gbé ìkìlọ̀ síta lẹ́yìn ìtúsílẹ̀ bàbá Ìjẹ̀ṣà lọ́gbà ẹ̀wọ̀n. ọkọ mi máa mú àwọn ọmọ wa lọ sí àbẹ́tẹ̀, wọn ó wé pépà, wọn ó tanná sí i, wọn ó sì máa fà á. Obìnrin kan ló sọ fún ilé ẹjọ́ bẹ́ẹ̀. ìyókù ara mi gbọ́dọ̀ jẹ́ sísin láàrin ọ̀sẹ̀ 4 tí mo bá jáde láyé. Fáyọ̀ṣe ló wí bẹ́ẹ̀ fún ìjọba ìpínlẹ̀ Èkìtì. ìpàdé àpérò ẹgbẹ́ òṣèlú PDP wáyé o. gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀wé rẹ̀, wọ́n là ò ní lè ṣe é, a sì ti ṣe é, ojú ti rọ wọn lórí táwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà ń kọ. iléeṣẹ́ ọlọ́pàá náwó gan bàbá kan fẹ̀sùn jíjá ìbálẹ̀ àwọn ọmọbìnrin rẹ̀ 3 nípínlẹ̀ Delta. Adeleke kan náwó jẹ ní tiẹ̀ ni o, kò síṣẹ́ kankan lórí ètò ẹ̀kọ́. ẹgbẹ́ òṣèlú APC lójúkúta ọ̀rọ̀ síjọba PDP làwọn náà bá fèsì pé ayé ń gbọ́, àwọn èèyàn náà sì mọ̀ pé ìjọba Adeleke ń ṣe bẹ̀bẹ̀ lọ́sùn. àpáta tí ẹ̀ ń fọ́ yìí ń ṣàkóbá fún wa o. àwọn èèyàn ìlú kan l'Ondo níbi tí ìró àpáta ti mú kí ilẹ̀ mìtìtì fọ́ ògiri ọ̀pọ̀ ilé tí ìdààmú sì ń bá àwọn olùgbé ibẹ̀ pariwo síta. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Pé bàbá Ìjẹ̀ṣà jáde lẹ́wọ̀n kò tó ń tà ń yọ ayọ̀ sí o. Princess ló fohùn léde gbé ìkìlọ̀ síta lẹ́yìn ìtúsílẹ̀ bàbá Ìjẹ̀ṣà lọ́gbà ẹ̀wọ̀n. Adẹ́rìn-pòṣónú lóbìnrin Dámilọ́lá Adékọ̀yà, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Princess, ti sọ̀rọ̀ síta lẹ́yìn tí gbajúgbajà òṣèré tíátà Ọlánrewájú James, tí ọ̀pọ̀ mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà, gba òmìnira kúrò lọ́gbà ẹ̀wọ̀n lẹ́yìn tó lo ọdún 3 tó ti wà lọ́gbà ẹ̀wọ̀n. ọjọ́ Ẹtì Friday ni Yomi Fábíyì, tí í ṣe akẹgbẹ́ gbajúmọ̀ òṣèrékùnrin adẹ́rìn-pòṣónú náà, bàbá Ìjẹ̀ṣà kéde ọ̀rọ̀ yìí lójú òpó Instagram rẹ̀ pé bàbá Ìjẹ̀ṣà ti gbòmìnira kúrò lọ́gbà ẹ̀wọ̀n. Princess nínú fọ́nrán fídíò kan tó gbé síta lójú òpó ayélujára sọ pé ìròyìn ìtúsílẹ̀ bàbá Ìjẹ̀ṣà kò kí ń ṣe ìròyìn ayọ̀ rárá. ó ní ṣé bàbá Ìjẹ̀ṣà jáde kúrò lọ́gbà ẹ̀wọ̀n lẹ́wà ń yayọ̀ sí? ní bàbá Ìjẹ̀ṣà tí ó jẹ́ pé ọ̀pọ̀ ọmọdé ló ti kọlù pẹ̀lú ìfipábánilòpọ̀ ṣáájú kí ọwọ́ tó tẹ̀ ẹ́. ó yẹ kí Ọlánrewájú James, bàbá Ìjẹ̀ṣà, wà ní àtìmọ́lé fún ayérayé ni, kí ọ̀rọ̀ rẹ̀ ó dàbí àlọ́ lámilámi làárí, ẹnìkan kì í rí àbọ̀ rẹ̀. ó ní lọ́wọ́ báyìí gbogbo èèyàn ti mọ irú ẹni tí bàbá Ìjẹ̀ṣà jẹ́, tí wọ́n sì ní láti dáàbò bo àwọn ọmọdé lọ́wọ́ níní irú bàbá Ìjẹ̀ṣà ní tòsí. Princess ní ọ̀rọ̀ tí òun sọ náà wà fún àwọn ọlọ́gbọ́n tí ó bá ní ilé ẹ̀kọ́, ilé ìtura, tí wọ́n bá rí bàbá Ìjẹ̀ṣà ní àyíká ibẹ̀ kí wọ́n ó mọ ohun tó yẹ láti ṣe. kò kí ń ṣe àwọn ọmọdé nìkan, kódà àwọn onílé tí wọ́n ń gbé ilé fún àwọn èèyàn ní láti mọ irú èèyàn tí bàbá Ìjẹ̀ṣà jẹ́. ńṣe ló tún dárúkọ àwọn agbègbè tí bàbá Ìjẹ̀ṣà ti gbé nípínlẹ̀ Èkó láti kìlọ̀ fún àwọn èèyàn ibẹ̀. ó ní òun ti kìlọ̀ fún un tó, bẹ́ẹ̀ ni òun kò kí ń fi ń pamọ́ fún wọn. ó ní òun ti ṣe nǹkan tó yẹ kí òun ṣe gẹ́gẹ́ bí abiyamọ tó ń fẹ́ ìlọsíwájú agbègbè. ó ní ó lòdì sí òfin pé kí èèyàn ó fipá báni lò pọ̀. Princess ní tí nǹkan míì bá wáyé lẹ́yìn tí òun gbé fọ́nrán yìí jáde, kí àwọn èèyàn mọ̀ pé òun ti sọ ṣáájú. ó fi kún pé bàbá Ìjẹ̀ṣà ti lo gbogbo ọdún tí ilé ẹjọ́ dájọ́ pé kó lò ní ọgbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ tóun fi kàn án. bákan náà ló tún bu ẹnu àtẹ́ lu bí Yomi Fábíyì ṣe ń ṣe àtìlẹ́yìn fún bàbá Ìjẹ̀ṣà. fún ẹ̀yin tí ẹ̀ ń sọ pé ó ti jáde, Ọlọ́run yóò dá fún mi, ǹjẹ́ ẹ rò pé Ọlọ́run wà lẹ́yìn èèyàn tó ń fipá bá ọmọdé lò pọ̀? gbogbo agbára tí ẹ lò nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn ń ṣe lẹ́ẹ̀tún lulẹ̀ ní gbogbo ọ̀nà, nígbà tí ó jẹ́ pé Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí yín. ó wáá sọ nínú fọ́nrán fídíò náà pé òun rọ ìjọba ìpínlẹ̀ Èkó pé kí wọ́n gbé orúkọ bàbá Ìjẹ̀ṣà síta gẹ́gẹ́ bí ọ̀daràn tó fipá bá ọmọdé lò pọ̀. ọkọ mi máa mú àwọn ọmọ wa lọ sí àbẹ́tẹ̀, wọ́n ó wé pépà, wọ́n ó tanná sí i, wọ́n ó sì máa fà á. obìnrin kan ló sọ fún ilé ẹjọ́ bẹ́ẹ̀. obìnrin kan Múmúnì ti wọ́ ọkọ rẹ̀ Isiaka lọ iwájú ilé ẹjọ́ kọ̀kọ̀kọ̀kọ̀ tó fìdí jókòó sí Màpó nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. ó fẹ̀sùn kàn pé ọkọ òun ò sí ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ, gbogbo ìgbà ló máa ń mu ọtí àmupara tó sì tún máa ń fa sìgá. Múmúnì ní òun máa ń ṣiṣẹ́ kárakára láti bọ́ ilé àwọn nítorí pé Isiaka kì í ṣe ojúṣe nílé sí òun àti àwọn ọmọ. olùpẹ̀jọ́ náà sọ wípé olùjẹ́jọ́ náà jẹ́ oníbàárà ojúlùmọ̀ nílé ìgbafẹ́ nílé ọtí. ó sọ síwájú sí pé
tí ọkọ òun bá ti wà láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ yóò mu ọtí páálí kan tán àti páálí sìgá. Gẹ́gẹ́ bí Múmúnì ṣe wí, ó ní ó jẹ́ ohun tó kọni lóminú pé ọkọ òun ló mú àwọn ọmọ àwọn lọ́kùnrin jáde gba àbẹ́tẹ̀ ilé ọtí lọ láì wo àpẹ̀yìndà búburú tó lè mú bá àwọn ọmọ náà. Gẹ́gẹ́ bí olùpẹ̀jọ́ náà ṣe wí, àwọn ọmọ wọn lẹ́yìn tí wọ́n bá ń wo bàbá wọn tó mu ọtí tí àwọn ọ̀rẹ́ rẹ̀ náà sì tún fagbó, kí wọ́n tó délé wọn ó tún wé pépà tanná sí i tí wọn ó sì máa fà á. Múmúnì sọ wípé òun fi ilé ọkọ òun sílẹ̀ nígbà tóun kò lè farada ìgbé ayé aláìlójútì tí ọkọ òun gbé. Múmúnì sọ pé àròyé kò sówó ní ọkọ òun máa ń ṣe nígbàkúgbà tóun bá béèrè fún owó fún ìtọ́jú àwọn ọmọ, níṣe ni yóò bẹ̀rẹ̀ sí ní máa dúnkokò halẹ̀ mọ́ òun. Olùpẹ̀jọ́ náà rawọ́ ẹ̀bẹ̀ kí àwọn ọmọ wà lábẹ́ òrùlé òun, kí ilé ẹjọ́ sì pàṣẹ pé kí ọkọ òun máa bọ́ bùkátà ìtọ́jú àwọn ọmọ àwọn ní ti oúnjẹ, ètò ẹ̀kọ́ àti ìtọ́jú ìlera kó jẹ́ ohun tí yóò mú ní ọ̀kúnkúndùn. Àmọ́ Isiaka kọ̀ láti farahàn níwájú ilé ẹjọ́, bó tilẹ̀ jẹ́ pé wọ́n tún fún un ní ìwé síbẹ̀ ó fà kékọrí. Múmúnì sọ wípé òun bẹ̀rẹ̀ sí í gbé pọ̀ pẹ̀lú ọkọ òun lẹ́yìn oṣù díẹ̀ tí àwọn pàdé pọ̀. Ó ní ọkọ òun ò san owó orí òun, àwọn kò sì ṣètò ìgbéyàwó kankan. Obìnrin náà tún béèrè fún àṣẹ pé kí wọ́n dá ọkọ òun dúró kó má ṣe dúnkokò mọ́ ayé òun mọ́. Ààrẹ ilé ẹjọ́ abilékọ SM Akíntayọ̀ sún ìgbẹ́jọ́ náà síwájú. Ó pàṣẹ pé kí wọ́n fi ìwé ìpè tuntun ránṣẹ́ sí ẹni tí wọ́n fẹ̀sùn kàn láti farahàn níwájú ilé ẹjọ́. Ìyókù ara mi gbọ́dọ̀ jẹ́ sísin láàrin ọ̀sẹ̀ 4 tí mo bá jáde láyé. Fáyọ̀ṣe ló wí bẹ́ẹ̀ fún ìjọba ìpínlẹ̀ Èkìtì. Gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ rí Ayọ̀délé Fáyọ̀ṣe ti sọ wípé ìyókù ara rẹ̀ gbọ́dọ̀ jẹ́ sísin láàrin ọ̀sẹ̀ 4 tóun bá kú. Fáyọ̀ṣe ló ṣe àgbékalẹ̀ ìtọ́ni náà fétò ìsìnkú rẹ̀, gbé ìkìlọ̀ kalẹ̀ bí ó ṣe fẹ́ kàn sin òun lẹ́yìn ikú òun. Ó sọ wípé ìjọba ìpínlẹ̀ Èkìtì ni kó ṣètò ìsìnkú òun. Nínú fídíò ìṣẹ́jú 6 kan tó jẹ́ gbígbé sójú òpó ayélujára YouTube nípasẹ̀ CTH TV lọ́jọ́ àbámẹ́ta Sátidé, Fáyọ̀ṣe, ẹni tó ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọdún 75 65 years lọ́jọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 15 oṣù kọkànlá ọdún yìí, ó sọ wípé kí wọ́n ṣe ìrántí òun fún ohunkóhun nígbà tí òun bá kú. Ó ní kán jẹ́ kí òun sọ èyí, kò sí ẹni tí ò ní dágbére fáyé, ìyókù ara mi jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Èkìtì. Lẹ́tà ọ̀hún ló lọ sọ́dọ̀ gómìnà. Fáyọ̀ṣe fi kún pé ìgbà yòówù tí ikú bá dé, ìjọba ìpínlẹ̀ ni kó gbé ẹrù ètò ìsìnkú òun. Ó ní 20 ọdún, 30 ọdún tàbí ọdún 15 sí ìsinsìnyí, àsìkò yòówù kò jẹ́ fún ògo Ọlọ́run ni. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ni kó gbé bùkátà ìyókù ara òun sì gbọ́dọ̀ jẹ́ sísin láàrin ọ̀sẹ̀ 4 torí pé ìjọba ìpínlẹ̀ lè má ráyè láàrin ọjọ́ 2 mẹ́ta, torí ẹ̀ lòun ṣe fi gbèdéke ọ̀sẹ̀ 4 kún. Fáyọ̀ṣe fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kí àwọn ọmọ òun wọ aṣọ wọn, kí wọ́n tẹ̀lé àṣẹ ìtọ́ni ìjọba lákòókò tóun bá dágbére fáyé. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ibi tí wọ́n gbọ́dọ̀ sin òun sí, ó ní òun ti pèsè ààyè kan, ọgbà àjàrà kan sílẹ̀ nílé ìyá bàbá òun, níbẹ̀ ni kí wọ́n sin òun sí. Lẹ́yìn ìfẹ́rùpẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti sin òkú òun tán, kí ẹnikẹ́ni má ṣe wá síbi sàárè òun mọ́. Ó ní kán fi òun sílẹ̀ kóun sinmi. Ó ní tí wọ́n bá ní ìfẹ́ láti ṣe ohunkóhun fún òun, tí wọ́n fẹ́ ṣe ìtọ́jú òun, kí wọ́n ṣe ní ìsinyìí. Ìkànnì náà tún gbé fídíò 20 ìṣẹ́jú jáde, èyí tó ṣàfihàn gbajúmọ̀ àgbà olórin jùjú King Sunny Adé pẹ̀lú gómìnà tẹ́lẹ̀ rí náà lójú agbo nígbà tó ń jó pẹ̀lú rẹ̀ níbi gbọ̀ngàn ètò ayẹyẹ ìdúpẹ́ ọjọ́ ìbí rẹ̀. Bákan náà, gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbámíjí ránṣẹ́ ìkíni kú oríire sí Fáyọ̀ṣe nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ akọ̀wé àgbà fétò ìròyìn rẹ̀ Yínká Oyèbọ̀dé, gbóríyìn fún àwọn iṣẹ́ ribiribi tó ti gbéṣe fún ìpínlẹ̀. Ó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí adarí tó nífẹ̀ẹ́, tó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn dáradára, olóṣèlú àti olùkó èèyàn jọ tí wọ́n ń bọ̀wọ̀ fún ni, olórí tí kò fìgbà kan tijú láti fi ìpinnu sínú ọkàn rẹ̀ láti rí dájú pé ìpínlẹ̀ àti orílẹ̀-èdè ní àṣeyọrí àti ìlàlùyọ rere. Ìpàdé àpérò ẹgbẹ́ òṣèlú PDP wáyé o, gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀wé rẹ̀. Wọ́n náà ò ní lè ṣe, a sì ti ṣe, ojú ti rọ̀ wọn lórin táwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà kọ. Níṣe lẹ́sìn ògbèrò fáwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tó fi mọ́ adelé alága ẹgbẹ́ Umar Damagum àtàwọn aṣojú ọmọ ẹgbẹ́ náà níbi ìpàdé àpérò ẹgbẹ́ wọn tó wáyé nílùú Ìbàdàn. Ìpàdé àpérò ẹgbẹ́ òṣèlú ọlọ́bùrẹ́là PDP ọ̀hún
ló gbéra sọ nílùú Ìbàdàn tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde ṣáájú. Lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 15 oṣù kẹwàá yìí lètò náà wáyé. Bó tilẹ̀ jẹ́ pé ilé-ẹjọ́ ti ṣáájú pàṣẹ ìdádúró ètò náà, àmọ́ ìràwé ìdájọ́ tiẹ̀ kó súnà lẹ́gbẹ́ òṣèlú náà fi ọ̀rọ̀ wọn ṣe. Níbi ìpàdé àpérò ọ̀hún ní àwọn aṣojú ẹgbẹ́ ti dìbò yan àwọn olóyè ẹgbẹ́ tuntun tí wọ́n ó máa tukọ̀ ẹgbẹ́. Ṣáájú kí ètò náà tó bẹ̀rẹ̀ ní ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ti jẹ́ kó di mímọ̀ pé gómìnà 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti dé sílùú Ìbàdàn fún ìpàdé àpérò náà. Alága ẹgbẹ́ òṣèlú PDP ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù Kamorudeen Ajísáfẹ́ ló fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ fún akọ̀ròyìn ìwé ìròyìn Punch. Ajísáfẹ́ ní gómìnà Bala Mohammed ti ìpínlẹ̀ Bauchi, Dauda Lawal ti ìpínlẹ̀ Zamfara, Ahmadu Fintiri ti ìpínlẹ̀ Adamawa àti Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ olùgbàlejò. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n ti gún wá sí agbègbè pápá ìṣeré tí ètò náà ti wáyé. Ṣé ṣáájú ní èdè àìyedè àìgbọ́ra-ẹni-yé tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP táwọn igun mínísítà fún olú ìlú Àbújá Nyesom Wike àti igun adelé alága ẹgbẹ́ náà Umar Damagum ti ń bára wọn fà á wọ̀ lórí ìpàdé àpérò ẹgbẹ́ náà. Èyí ló mú gómìnà ìpínlẹ̀ Jigawa tẹ́lẹ̀ Sule Lamido gba ilé-ẹjọ́ gíga lọ nílùú Àbújá lẹ́yìn tí ó kọ àǹfààní láti ra fọ́ọ̀mù tí yóò fi díje fún ipò alága ẹgbẹ́ PDP. Lẹ́yìn náà ni ilé-ẹjọ́ gíga àpapọ̀ tó wà nílùú Àbújá ọ̀hún pàṣẹ lọ́jọ́ Ẹtì Friday pé àpéjọpọ̀ ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún kò gbọdọ̀ wáyé nílùú Ìbàdàn. Nígbà tí adájọ́ Peter Lifu ń gbé ìdájọ́ náà kalẹ̀ lórí ẹjọ́ tí gómìnà ìpínlẹ̀ Jigawa tẹ́lẹ̀ Lamido pé, adájọ́ ní ìpàdé náà kò gbọdọ̀ wáyé títí tí ẹgbẹ́ òṣèlú PDP yóò fi tẹ̀lé àlàkalẹ̀ ìwé òfin ẹgbẹ́ wọn. Adájọ́ Lifu ní PDP kò gbọdọ̀ ṣe ìpàdé àpérò wọn nílùú Ìbàdàn títí tí Lamido yóò fi gba fọ́ọ̀mù tí yóò fi díje fún ipò alága ẹgbẹ́ náà. Ilé-ẹjọ́ tún wá pa á láṣẹ fún àjọ elétò ìdìbò INEC pé kò gbọdọ̀ dá sí ìpàdé àpérò tí PDP fẹ́ fi ipá ṣe nílùú. Adájọ́ Lifu ní kò sí ìdí fún PDP láti kọ etí ikún sí ìdájọ́ tí adájọ́ James Omotosho ilé-ẹjọ́ gíga àpapọ̀ ìlú Àbújá gbé kalẹ̀ tẹ́lẹ̀ wípé kí wọ́n ṣẹ́wélé ìpàdé àpérò náà. Tí ẹ ò bá gbàgbé, ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá tẹ́lẹ̀ Bukola Saraki náà rọ ẹgbẹ́ òṣèlú PDP láti dá ìpàdé àpérò ọ̀hún dúró torí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ fòǹtẹ̀lù ìpàdé àpérò PDP nìbàdàn. Ẹ̀wẹ̀, adájọ́ Ládìran Akíntọ́lá ti ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ ní tiẹ̀ ti ṣáájú pàṣẹ pé kí ẹgbẹ́ òṣèlú PDP tẹ̀síwájú pẹ̀lú ìpàdé àpérò tó fẹ́ ṣe lọ́jọ́ àbámẹ́ta sátidé àti lọ́jọ́ àìkú Sunday nílùú Ìbàdàn. Nínú ọ̀rọ̀ rẹ̀, adájọ́ Akíntọ́lá sọ fún àjọ INEC wípé kí ó wà níbi ìpàdé àpérò náà láti fojú sùnnùkùn wò ó bí ó ṣe ń lọ níbi ètò náà. Alága PDP lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà Ajísáfẹ́ wá sọ pé òun kò mọ̀ nípa àṣẹ tí adájọ́ Lifu ilé-ẹjọ́ gíga àpapọ̀ nílùú Àbújá pa wípé kí PDP dá ìpàdé àpérò wọn ní Ìbàdàn dúró. Gẹ́gẹ́ bí ó ti wí lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, ó ní aago 6 ló ti fẹ́ lù yìí. Kò sí ọ̀kankan nínú àwọn èèkàn ẹgbẹ́ òṣèlú PDP tó mọ̀ nǹkan kan tàbí òmíràn nípa àṣẹ ilé-ẹjọ́ gíga àpapọ̀ nílùú Àbújá. Ó wá sọ pé ìpàdé àpérò PDP ọ̀hún yóò tẹ̀síwájú. Kò sí nǹkan kan tí yóò ṣẹlẹ̀ torí àṣẹ ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ làwọn ń tẹ̀lé. Àṣẹ náà sì ni pé kí àwọn ò tẹ̀síwájú nípa ṣíṣe ètò àpérò ẹgbẹ́ àwọn. Nítorí náà kò séwu lóko àfi gèrè àparò. Iléeṣẹ́ ọlọ́pàá náwó gan bàbá kan fẹ̀sùn jíjà ìbálẹ̀ àwọn ọmọbìnrin rẹ̀ 3 nípínlẹ̀ Delta. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti fi gbòòrò òfin gbé arákùnrin kan ọ̀gbẹ́ni Edward Odega ẹni ọdún 54 54 years fẹ̀sùn ṣíṣe àṣemáṣe pẹ̀lú àwọn ọmọbìnrin rẹ̀ 3 nípínlẹ̀ Delta. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá SP Bright Dafe fìdí ìfigbóró òfin gbé ọ̀hún múlẹ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé nílùú Asaba. Gẹ́gẹ́ bí Dafe ṣe wí, ó ti tó ọdún 7 tí bàbá náà ti ń ṣe àṣemáṣe báwọn ọmọbìnrin rẹ̀ 3 lò papọ̀ kó tó di pé àṣírí náà tó hàn dé síta lẹ́yìn tí ọ̀gá ọlọ́pàá DPO àgọ́ Ògbóríkókó CSP Temi Agbede Zuokumo ṣètò ìdánilẹ́kọ̀ọ́ ìlanilọ́yẹ̀ níléèwé kan. Lásìkò náà ní ọ̀kan lára àwọn olùfarakásá sọ ìlàkọjá rẹ̀ fún ọlọ́pàá náà. Ó sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti fi gbòòrò òfin gbé bàbá náà, ẹni tó ti ń bá àwọn ọmọbìnrin rẹ̀ 3 lò pọ̀ fún ọdún 7. Àwọn ọmọbìnrin náà ni wọ́n wà lọ́mọ ọdún 13,
15 àti 24 báyìí. Àṣírí ọ̀hún ló jẹ́ títú jáde síta nípasẹ̀ ọ̀kan lára àwọn ọmọdébìnrin náà fún DPO lákòókò ìdánilẹ́kọ̀ọ́ àti ìlanilọ́yẹ̀ èyí tó yọrí sí fífigbóró òfin gbé bàbá náà. Ìdáfẹ́ fi kún pé àwọn ọmọdébìnrin náà ti ń gba ìtọ́jú ìlera lọ́wọ́. Lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò, Odega jẹ́wọ́ ìwà ọ̀daràn tó wù. Ó gbà pé òun ní ọmọbìnrin 3, òun sì bẹ̀rẹ̀ sí ní bá ọmọbìnrin àkọ́bí òun lájọṣepọ̀ nígbà tó wà lọ́mọ ọdún 12. Ó jẹ́wọ́ pé òun tún bá àwọn ọmọbìnrin 2 òun lájọṣepọ̀ tí ọjọ́ orí wọn wà ní ọmọ ọdún 13 àti 15. Ìdáfẹ́ jẹ́ kó di mímọ̀ pé afurasí náà ti wà láhàámọ́, yóò sì jẹ́ títarí lọ ilé ẹjọ́ láti káwọ́ pọ́nyìn rojọ́ fojú winá òfin níbàámu pẹ̀lú òfin ìpínlẹ̀ lórí ọ̀ràn ìfipábánilòpọ̀. Tí a ò bá gbàgbé, a ó rántí pé lóṣù kẹwàá àwọn bàbá méjì kan torúkọ wọn jẹ́ Lámídì àti Oyèwọlé Adámọlẹ́kun jẹ́ fífigbóró òfin gbé nípasẹ̀ àwọn agbófinró ọlọ́pàá ìpínlẹ̀ Ondo fẹ̀sùn fún àwọn ọmọbìnrin ọmọ bíbí inú wọn lóyún lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ bíbá àwọn ọmọbìnrin wọn lájọṣepọ̀ lọ́pọ̀ ìgbà. Adeleke kàn náwó jẹ ní tiẹ̀ ni o, kò síṣẹ́ kankan lórí ètò ẹ̀kọ́. Ẹgbẹ́ òṣèlú APC lójòkúta ọ̀rọ̀ síjọba PDP làwọn náà bá fèsì pé ayé ń gbọ́, àwọn èèyàn náà sì mọ̀ pé ìjọba Adeleke ń ṣe bẹ̀bẹ̀ lọ́sùn. Látàrí ọ̀rọ̀ àfikún owó iléèwé àti owó ilégbé àwọn akẹ́kọ̀ọ́ nílé ìwé gíga fásitì ìlú Iléṣà nípínlẹ̀ Ọ̀ṣun, ọ̀rọ̀ àfikún yìí ló mú àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ náà kó ara wọn jáde fẹ̀hónú hàn tako ọ̀wọ́n gógó náà. Ọ̀rọ̀ náà ló ti wá di awuyewuye èyí tí ẹgbẹ́ òṣèlú alátakò APC àti ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba lọ́wọ́ PDP ti ń tako ara wọn. Ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ̀ APC nípínlẹ̀ Ọ̀ṣun ti wá ju òkò ọ̀rọ̀ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lórí àfikún tó bá owó ilé ẹ̀kọ́ àti ilégbé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun Ọlábísí Kọ́láwọlé sọ pé bí àwọn kò bá rí tàbí kí àwọn ò gbọ́, àwọn kò ní sọ síta. Ó ní owó tí gómìnà Adémọ́lá Adélékè ti gbà ti tó tírílíọ̀nù kan náírà tí kò sì hàn lára ètò ẹ̀kọ́ rárá. Ọlábísí ní kàkà kí gómìnà Adélékè mú àdínkù bá owó àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga, ṣe ni ó tún fi kún owó náà ní gbogbo ìgbà. Ó ní ìjọba Ọ̀ṣun kò tún pèsè ilégbèé fún àwọn akẹ́kọ̀ọ́ náà. Kàkà bẹ́ẹ̀, gómìnà Adélékè kàn náwó sí àwọn ohun tí kò tọ́ kiri. Ọlábísí ní tí ètò ẹ̀kọ́ láwọn èèyàn rí tí wọ́n ń sọ. Ó ní kì í ṣe ètò ẹ̀kọ́ nìkan ló mẹ́hẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà Adélékè ti kùnà lórí ohun tí ó pọ̀, ó ti kùnà nínú ètò ọ̀gbìn fún àwọn àgbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní àwọn èèyàn lè máa sọ pé ọ̀rọ̀ òṣèlú làwọn ń sọ, àmọ́ ní ti ẹgbẹ́ òṣèlú APC àwọn kò sọ ohun tí ojú àwọn kò rí, ohun tí àwọn rí ni àwọn fi ń tó aráàlú létí. Ó ní tí ó bá dàbí irọ́ kí wọ́n jẹ́ kí gómìnà Adélékè ṣe àkáǹtì bó ṣe ná àwọn owó tí ìjọba àpapọ̀ ń san fún un. Ọ̀rọ̀ náà ló ti wá mú kí agbẹnusọ gómìnà Adélékè ò fèsì lórí ìwọ́de àwọn akẹ́kọ̀ọ́ àti ọ̀rọ̀ tí ẹgbẹ́ òṣèlú alátakò APC sọ. Ọláwálé Rashidi tí í ṣe agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sọ pé ẹ̀sùn tí àwọn ẹgbẹ́ òṣèlú APC fi kan ìṣèjọba gómìnà Adélékè jẹ́ irọ́ tó jìnnà sí òótọ́ ọ̀rọ̀ gidigidi. Ó ní ìbanilórúkọ jẹ́ ni. Rashidi ní ohun tí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ fásitì ìlú Iléṣà náà ń ṣe ìwọ́de fún ní kò kan gómìnà Adélékè rárá, nítorí ọ̀rọ̀ náà ti wà ní iwájú àwọn ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀. Ó fi kún pé àwọn ẹgbẹ́ òṣèlú APC ti mọ̀ wípé àwọn aráàlú kò gba ti àwọn mọ́ rárá àti pé àwọn kò lè rọ́wọ́ mú nínú ìdìbò sí ipò gómìnà ní ọdún 2026. Ìdí nìyẹn tí wọ́n ṣàfihàn wá ọ̀nà láti dojú ìjọba tí ń bẹ lóde yìí bolẹ̀. Àmọ́ ohun gbogbo tí wọn ìbá sọ, àwọn ni wọ́n lẹ́nu wọn kí wọ́n ó máa sọ lọ. Àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun náà kúkú ń rí àwọn àkànṣe iṣẹ́ èyí tí ìjọba ti ṣe àti àwọn iṣẹ́ ìdàgbàsókè tó ń lọ lọ́wọ́. Àpáta tí ẹ̀ ń fọ́ yìí ń ṣàkóbá fún wa o. Àwọn èèyàn ìlú kan l'Ondo níbi tí ìrú àpáta ti mú kí ilé mìtìtì fọ́ ògiri ọ̀pọ̀ ilé tí ìdààmú sì ń bá àwọn olùgbé ibẹ̀ pariwo síta. Ní ìlú Ìmàfọ̀n níjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ nípínlẹ̀ Ondo, ó lé ní ọdún 10 báyìí tí arákùnrin Fẹ́mi Odìmáyọ̀
ti ra ilé ní agbègbè ìlú yìí, ṣùgbọ́n lọ́dún 2025 tí a wà yìí ohun ìyàlẹ́nu ló jẹ́ fún un nígbà tí àwọn iléeṣẹ́ kan ṣàdédé dé sí ìlú náà pé àwọn fẹ́ fọ́ àpáta kan tó wà ní ẹ̀gbẹ́ ilé rẹ̀. Fẹ́mi pẹ̀lú àwọn èèyàn olùgbé agbègbè ìlú Ìmàfọ̀n yìí ni wọ́n ń kojú àwọn tó ń fọ́ àpáta náà látàrí pé fífọ́ àpáta ọ̀hún máa ṣe àkóbá fún ọ̀pọ̀ àwọn ilégbèé tó wà nílùú. Gẹ́gẹ́ bí arákùnrin náà ọ̀gbẹ́ni Fẹ́mi ṣe sọ fún àwọn akọ̀ròyìn BBC, ó ní lásìkò tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní máa fọ́ àpáta wọn yóò lé àwọn olùgbé kúrò ní agbègbè tó sì jẹ́ pé nígbà tí wọn yóò bá padà ìjàmbá yóò ti ṣe ilé wọn. Ó ní nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fọ́ àpáta gbogbo àwọn làwọn máa ń sá àsálà sí òdì kejì, àmọ́ ìgbà tí àwọn ò bá fi padà ìjàmbá ò ti ṣe ilégbé àwọn. Ṣe láti fọ́ àpáta nílò àwọn kẹ́míkà kan àti àwọn nǹkan bíi àdó olóró. Ọ̀pọ̀ àwọn olùgbé ìlú náà sọ pé àwọn kẹ́míkà tí wọ́n ń lò láti fi fọ́ àpáta yìí ló ń ṣe àkóbá fún ìlera wọn, tí ọ̀pọ̀ àwọn sì ti ní ìfúnpá gíga àti pé ìṣòro etí nítorí bí wọ́n ṣe ń gbọ́ ariwo ẹ̀rọ tí wọ́n fi ń fọ́ àpáta náà. Odìmáyọ̀ sọ fún akọ̀ròyìn BBC pé àdó olóró tí iléeṣẹ́ náà ń lò máa ń mì ilẹ̀ tìtì lásìkò tí wọ́n bá ń fọ́ àpáta náà tí yóò sì dàbí ilẹ̀ rírì sílẹ̀. Àwọn olùgbé agbègbè náà pe orúkọ iléeṣẹ́ afọ́ àpáta ọ̀hún gẹ́gẹ́ bí Dortmund and Company. Olùgbé mìíràn Olúfẹ́mi Olúwatuyì tó wà ní ẹni ọdún 50 years sọ pé iléeṣẹ́ ọ̀hún ti ṣe àkóbá ńlá fún àwọn ọmọ òun. Ó ní ariwo àdó olóró náà máa ń jẹ́ kí ẹ̀rù bà òun púpọ̀ tí òun sì ní láti gbé àwọn ọmọ náà kúrò ní ilé nítorí wọn kò gbọ́ irú ariwo bẹ́ẹ̀ rí. Ariwo gbàù lẹ́ẹ̀kan náà èyí tí ó kọ́ni lọ́kàn sókè. Ó ní tí àwọn bá ti gbọ́ ìró náà àwọn ti mọ̀ pé wọ́n fẹ́ fọ́ àpáta ni tí àwọn sì ní láti sálọ láì dúró wọ bàtà pẹ̀lú ọmọ lọ́wọ́ ọmọ lẹ́yìn. Ó ní òfin Nàìjíríà nípa fífọ́ àpáta ní ó ṣe kókó kí wọ́n mọ ohun tí ìgbésẹ̀ wọ́n máa ń fà lásìkò tí wọ́n bá sọ àdó olóró sí àpáta. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní nínú ìwádìí àwọn orúkọ iléeṣẹ́ Dortmund and Company Limited yìí kò sí lójú òpó ayélujára Corporate Affairs Commission CAC tó mójútó ìforúkọsílẹ̀ àwọn iléeṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní ìwádìí tún fi hàn pé iléeṣẹ́ náà ti wà fún ọjọ́ pípẹ́ tí ọ́fíìsì wọn sì wà nílùú Àkúrẹ́ tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ondo. Ó ní àwọn ti kàn sí iléeṣẹ́ náà láti béèrè pé ǹjẹ́ ohun tí wọ́n ń ṣe yìí bá òfin mu àti pé ǹjẹ́ wọ́n tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú àwọn olùgbé agbègbè náà ṣáájú kí wọn ó tó máa gbé ìgbésẹ̀ yìí. Ìdáhùn àwọn aláṣẹ iléeṣẹ́ náà ni pé àwọn ní ìwé àṣẹ fún fífọ́ àpáta, àwọn ò kì í ṣe bẹ́ẹ̀ láì gba àṣẹ. Ó ní àwọn kò rú òfin pẹ̀lú bí àwọn ṣe ń fọ́ àpáta Kwari ní agbègbè náà. Gbogbo nǹkan tí àwọn ń lò ní ìforúkọsílẹ̀. Adu Ojo, arákùnrin kan tó jẹ́ aṣojú iléeṣẹ́ Dortmund and Company Limited ọ̀hún sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ̀wẹ̀ ó fi kún pé ọ̀rọ̀ wà ní ilé ẹjọ́ láti ìgbà tí ìjọba ti dá sí ọ̀rọ̀ náà tó sì tún jẹ́ kó di mímọ̀ pé àwọn kò ní àyè kankan pẹ̀lú agbègbè Ìmàfọ̀n. Ní oṣù kẹjọ ọdún 2025 ìjọba ìpínlẹ̀ Ondo àti kọmíṣánná fún ọ̀rọ̀ agbára àti ohun àlùmọ́ọ́nì onímọ̀-ẹ̀rọ Johnson Jayéọlá Alábí ṣe àbẹ̀wò sí agbègbè Ìmàfọ̀n láti wò bí nǹkan ṣe ń lọ àti iléeṣẹ́ tó ń fọ́ àpáta. Ẹ̀ka ìjọba tó ń rí sí ọ̀rọ̀ agbára àti ohun àlùmọ́ọ́nì ní iléeṣẹ́ náà tàpá sí ọ̀pọ̀ òfin orílẹ̀-èdè Nàìjíríà tó ní í ṣe pẹ̀lú fífọ́ àpáta. Ó ní ó kọ òun lóminú pé ibi tí wọ́n ti ń fọ́ àpáta kò jìnnà sí agbègbè tí àwọn èèyàn ń gbé tí èyí sì léwu. Ó ní ìjọba yóò bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti dáàbò bo àwọn agbègbè àti òfin tí yóò dènà de àwọn iléeṣẹ́ náà tí wọ́n ó ṣe ohun tí ó bá tọ́ tí ó sì yẹ lábẹ́ òfin. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́ láṣẹ Aláùrà. Yóò sì dára fún yín.